ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo fọwọ́ sí orúkọ àwọn kọmíṣánná 15. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ti buwọ́ lu orúkọ àwọn 15 nínú orúkọ èèyàn 16 tí gómìnà Lucky Aiyedatiwa ń gbèrò láti lò gẹ́gẹ́ bí kọmíṣánná. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, láti ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí ni àwọn asòfin ti bẹ̀rẹ̀ àyẹ̀wò fáwọn kọmíṣánná ọ̀hún, ó sì gbà wọ́n tó ọ̀sẹ̀ méjì gbáko. Nígbà tó ń gbà wọ́n níyànjú, abẹnugan ilé Olóyè Ọlámídé Ọládìjí rọ̀ wọ́n láti ṣọ́ra kí wọ́n sì máa ṣìwàhù, kí wọ́n sì pinnu láti ṣiṣẹ́ dáradára fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo. Ọládìjí ṣàlàyé pé ẹni 16 Abíọ́lá Ọláwòyè kò sí nílé, ó lọ sẹ́yìn òde fún iṣẹ́ ìlú kan, ìdí nìyẹn tí àwọn kò tíì fi buwọ́ lu orúkọ rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn kọmíṣánná tuntun ọ̀hún, ọ̀gbẹ́ni Sunday Ọlájídé gbóríyìn fún àwọn asòfin fún ìfaraẹnijìn wọn láti ṣiṣẹ́ àyẹ̀wò náà yékéyéké. Ó sì ṣèlérí ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ìjọba àtàwọn asòfin náà. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ gómìnà Aiyedatiwa fún ìgbẹ́kẹ̀lé tó ní nínú wọn. Àwọn kọmíṣánná tuntun ọ̀hún ni Alhaji Hamidu Takuro, Ọláolú Akíndolíre, Ọ̀jọ̀gbọ́n Ìgbẹ́kẹ̀lé Ajíbẹ́fún, Dókítà Ṣeun Ọ̀sámáyé, Adéwálé Akínlọsótù, Ayọ̀délé Àkàndé, Dókítà Tóòlókó, Ìdòwú Àjànàkú àti Johnson Alábí. Àwọn tó kù ni ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ọmọyọ̀fúnmi, Pásítọ̀ Bọ́lá Adémúwàgún, Lẹ́yẹ Akínọlá, Bánjí Àjàlá àti Adésọjí Àfọlábí.